mọ́mí mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, ọ̀rẹ́ mi, gbogbo ní o. Ẹ ṣé gan-an ní o wípé ẹ wá láti yẹ ẹ sí. Ẹ má bínú pé kọ́ yẹn ó jẹ́ impromptu. Ó ṣe pàjáwìrì. Impromptu. Pàjáwìrì. Ṣùgbọ́n yẹn fi ọ̀bẹ ṣe nífẹ̀ẹ́ mi tó. Torí ẹni tó gbọ́ pé máa ṣe wẹ́dẹ̀ lénìí. Àná ló gbọ́ pé wẹ́dẹ̀ wọ́ lánàá tó dẹ̀ wà lẹ́nu. Ìfẹ́ yẹn pọ̀ o. Overwhelmed and flabbergasted and ẹ má jẹ́ kó yà yín lẹ́nu o nígbà tẹ́ bá rí èèyàn tó ń sóyìnbó tẹ́ wá róyìnbó tí wá ń sọ Yorùbá ní tó sọ ní kúkúrú ó ní ọpẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí ní pẹ́ ní sáyé lẹ́yìn bá ti sọ orí ká kí kó ṣe ó ní ká dúpẹ́ lọ́wọ́ aró ó ní ká yin aṣọ tó gbáró yọ ó ní ká dúpẹ́ lọ́wọ́ ọfà ká dúpẹ́ lọ́wọ́ ọ̀run ká tún kí ọdẹ ojú ọdẹ tó wojú ẹran sùn tí òjì ó bọ́ ó ní ká kí yín wípé ẹ ṣé o amóore o. Next year lágbára Ọlọ́run máa tún pè mí. Ẹ̀yin náà tún pè mí. Fáwọn nǹkan tó dáa tí ó máa ṣẹlẹ̀ nínú ayé yín. Ṣé ẹ mọ̀ ti next year yẹn? Ó yé yín. Nígbà tí sọ òru eléyàn méjì tó bá di ìsọjí ìta gbangba. Ṣẹ́yìn náà tún ti clear. Adéyẹmí Adélékè láti Ọ̀ṣun State Broadcasting Corporation. OSBC. Mo kí everybody. Mo dẹ̀ kí gbogbo èèyàn. Mo kẹ́yìn tẹ́ fojú bà mí láì fowó wọlé. Torí púpọ̀ èèyàn máa ń fowó wọlé síbi tán ti ń rí mi ní. Ṣùgbọ́n Elédùmarè ṣe yín lóore lónìí ó ní kẹ́ fojú kàn mí láì fowó wọlé ẹ̀yin Olúwa lógo. Ẹ tún bá mi Olúwa lógo lẹ́ẹ̀kan sí i. Mo dẹ̀ ẹ̀gbọ́n lọ́run tóbi. Ẹ̀yin Adélékè náà lẹ́rí lọ́fẹ̀ẹ́ lóko yìí o. Màmá kíra máa lé mi lọ máa gbóyà pupa báyìí lò pupa. Ẹ rí mi lọ́fẹ̀ẹ́, òkè wọ́n lẹ́ rí mi lọ́fẹ̀ẹ́ lénìí. Mo ní èmi lọ máa gbóyà pupa báyìí lò pupa nínú odó pupa. Ìyàn ń tijú, àlejò ń tijú, ẹran pupa mú wọlé, ó mú yàn pupa jẹ. Èmi lọ́kọ̀ àlàkẹ́ mọ́pọ̀ fẹ́ lòmí kọ́rẹ́ kí n sí ọ̀fẹ́ ìdí lárí. Àwọn ọ̀nà wọ́n ti ẹlẹ́mi ò ní láárí o. Ọ̀rọ̀ yìí lẹ́nu ọwọ́ sí. Èmi ò ní láárí o. Òkè ó da gbogbo ala máa ní láárí o. Mo kíyà tí mo jọ láàrin yìí. Àwọn ọmọ ẹgbẹ́ mi nìyẹn. Òkè tó bá jọ ẹni tí mo jọ láàrin rè ó nìkan mo jọ. Lẹ́yìn yòókù náà èèyàn gidi. Ó kí ọjọ́ ayé dùn torí bá ẹjọ́ pa ìdè. Àjọ̀dọ̀gba ayé dùn ní. Ọjọ́dọ̀gba ayé dùn. Ṣùgbọ́n ọkọ̀ ẹ̀jẹ̀ pé I did not fight lion. Mo jọ wọn dáadáa. Ṣùgbọ́n ìyẹn ti yé yín àbí. Olóríire o. Mi ò rẹ lóríire kọ́ kọ́ra dá mi. Ẹ máa ṣe o. Gbogbo aláṣoríire o. Mo kí yẹ ẹ̀jẹ̀ kú àbúrúgbà mi o. Àmọ̀ríra láyọ̀. Mo ní kí ibà ṣe dìde sí Ọlákúnlé Fasugba. Ọlákúnlé Fasugba ọmọ tèmi ni. Ànàká mi ni ní orí ìkànnì Yorùbá Gidi TV. Torí pé a gbọ́dọ̀ kóró ìbọn mọ́kànlélógún lójú. Òyì tẹ́mi fowó rà ni ó sì ti ń kọ́ mi lójú orí pé mo rí pé gbogbo yín náà gbádùn Yorùbá Gidi TV. Láti ìgbà náà náà ó ti ní àwọn concept tó pọ̀. He's a multi-talented boy. Bẹ́ẹ̀ ṣe rí yẹn. A man, okay, sorry, yesterday he was a boy, but today he's a man. You are welcome to our midst. Ó yẹ kí n kọ́kọ́ kí ẹ káàbọ̀ náà sí àwùjọ àwọn responsible man. Yes. League of responsible men. League of responsible men. Gbogbo àwa tí a jẹ́ responsible men ní bíbá ẹ jẹ́ ká nawọ́ sókè. Ẹni tí o bá ti kéré àwọn tó bá ti kéré responsible. Ẹ jẹ́ ká Gbogbo responsible men please raise up your hand. If you know you are a responsible man, please raise up your hand. Good of you. A round of applause for everyone of you. Ẹ dábàá bá mi fàjà ó gbogbo responsible men. Torí wípé àpọ́nlé ò sí fọ́ba tí ò lólórí. Wọ́n sì ní láìsí pẹ̀lú aago ìdùn. Tàbá sì tún wo ti pẹ̀lú aago òní pẹ́ bàjẹ́. Wọ́n ní ẹni ká tùkó báyìí lóbìnrin ọ̀mọ létò bó ti bẹ́ẹ̀ ti fẹ́ kó rí ń bẹ lọ́wọ́ abo. Àwọn obìnrin tẹ́ rí wọn ìbánilájà kéèyàn kò ṣe. Bẹ́ẹ̀ ni torí pé wọ́n ní òbí ló láyé abo lónìí. Orí ò sì gbọ́dọ̀ gbìmọ̀ràn kó yọ tẹ̀sẹ̀ ẹlẹ́ lọ́rọ̀ àwọn obìnrin. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn obìnrin mo ti ẹ̀ fẹ́ràn jù. Mo fìdí méjì fẹ́ràn wọn. Torí alákọ̀ọ́kọ́ ni pé wọn pàtàkì mọ́ mi lórí nígbà tí wọ́n ń bọ̀. Tó bá ṣe bá náà gbà náà ni ẹ̀bá má ti máa Adéyẹmí Adélékè ní o. Ẹ dákun ẹ bá mi pàtẹ́wọ́ báwọn obìnrin tó ń bẹ láàrin wa. Ẹlẹ́ẹ̀kejì
ìgbà tí mo gbọ́njú tán ni mo wá mu mílìkì inú agolo ṣùgbọ́n àwọn fún mi ní mílìkì kan tí ò sí inú agolo ó jẹ́ pé inú kèǹgbè tó wà ó dorí kodò kò sì ní ro àbíbá tó fà á ó tún yàtọ̀ sí ìdáàbò straw fà ẹ bá mi yin Olúwa lóko. Sẹ́yìn obìnrin ló yóò tó dùn. Ẹ dákun ẹja mọ iye àwọn ìyá. Ẹja mọ iye àwọn ìyá. Ṣé ọ̀sẹ̀ tó lákèǹgbè ń bí yìí ni? Gbogbo wọn ní ẹni kèǹgbè. Ó lẹ́mu. Ìyẹn nìkan lèmi ò lè sọ. Ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá di irú àárọ̀ ọ̀la, mo mọ̀ pé tó bá di irú àárọ̀ ọ̀la, tí mo bá bí ẹ wípé ṣé kéèngbè lẹ́nu. Ìwọ náà ó lè jẹ́rìí sí wípé ó lẹ́mu àbí ò lẹ́mu. Ẹni tó wá wà bẹ́ẹ̀ ni pé bẹ́yìn bá lérò kó lẹ́mu, bẹ́bá tún ní pé só lẹ́mu, ó ṣeéṣe kó tún wá lóyin. Ẹlẹ́mu yẹn gan lóyin. Ìyẹn lóyin àdó. Kó lẹ́mu kó lóyin. Oyin àdó. Oyin mama àdó. Ó náà ṣe máa sọ pé dídùn ní tàgbáyún. Bẹ́ẹ̀ni. Dídùn ní tìrèké. Ládùn là á bá lé oyin. Ọ̀kàrẹ̀ ọmọ mọ̀wí, ọmọlúàbí. Torí ìdí èyí, mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá, tẹ́ fi kèǹgbè méjì, tẹ́ fi bọ́ mi yó, tẹ́ fi bọ́ mi dàgbà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ìyá tó jẹ́ pé mo gbé wọn sílé. Ìyàwó mi á ní so ti jẹ, má ní mo ti jẹun. A ní bọ̀dù mi ń wáyé òtí ìbábejì ṣeré. Mo ní ìbíbejì wọn ìbíbejì ń lé etí à. Lápúlẹ́ bá ti bọ̀ ó bíbejì lóṣù mẹ́sàn-án lónìí o. Ọmọ níwọ̀n ìbíbejì ń lé etí à. Ó ní ìbejì tó ti ìbá ṣeré. Àtikáyé àtikáyé ni mo kó tiẹ̀ lọ́rùn yìí. Èmi ìwà mi lè tí mo láìkì náà méjèèjì. N bá ti ṣe dáyé díẹ̀, àdúrà tó ṣe kẹ́yìn díẹ̀. Ẹ̀yin ọ síra. Ẹ mọ́ bàa dàbí olójúṣàjú. Mi ń sojúṣàjú. Mo máa ń bá bèjì ṣeré ní gbogbo alaalẹ́ ọlá àwọn ìyá mi. Ẹ dábàá bá mi fáwọn ìyá láti ọlẹ̀. Gbogbo ẹ̀yin àti ẹ̀fún àwọn ọkọ yín ní bèjì yín ní sórí burúkú o. Lálẹ́ àná mo ti bá ṣeré láàárọ̀ àná kí n tó kúrò níwà ẹ̀. Ẹ ti kan lẹ́lẹ̀ sọ́dẹ̀ kan. Ó ti fi ta lẹ́yìn síbì kan. Tó wọn gbé mi àti ẹ̀kọ́ dájọ́ sùn. Mo wá Pẹ̀rẹ̀kú sáìtì rẹ̀ ni. Mo wá reminéètì ti àárọ̀ yẹn nígbà tó dalẹ́ àná. Pẹ̀rẹ̀kú sáìtì ni. Béèyàn bá kárí ẹ̀ yóò tún kó. Bẹ́ẹ̀ni, CEO yóò ní CEO. Ẹ yóò ní CEO. Àbí kó dẹ̀ ṣe. Kò lè lọ bẹ́ẹ̀ fún. So ẹ̀yin ìyá mo kí yín o. Ẹ ṣeun gan. Thank you. Ẹ máa enjoy àwọn physical tó. Ẹgbẹ́ òsókè. Ó yá. Olamide Sabe. Ó yá. I know Mr. Kunle Fasugba. Kò tí pẹ́ sí mo mọ̀ ọ̀gá tó. But he has been a very, very, very nice person. He's like brother to me. Okay. So he's a brother to me. He's not a brother. He's a brother. He's a mentor. Congratulations, sir. So ẹ jẹ́ máa kọrin kékeré fọ́gà mi, ọ̀gá mi. Ọlákúnlé ọmọ Fasugba, olórí mi, arẹwà obìnrin, kíra rẹ̀ kóríire, Olúwa dá mi lọ́lá, kíra rẹ̀ kóríire, ọkọ rere ló fẹ́, ọkọ alálùbáríkà, dábì lọ́lá mẹ́ báwọn Lísàbẹ̀, dábì lọ́lá. Dámilọ́lá, ó ṣàyà Fasugba, ọmọ ẹ̀dá wọn Lísàbẹ̀ ọmọ gbòǹgbà, ọmọ àrídé ogolódò ogun, àwọn bàbá rẹ̀ lágbó ìlú ọ̀rọ̀ ọ̀pájẹ́. Kò sóhun bá tẹ̀lé wákà, ìrẹ̀lẹ̀ ọmọ tó bí ọlọ́run, ọmọ onígbò mádìmádé, ọmọ onígbò máwọ̀mọ́, Dámilọ́lá o, kájọ́jì tó bá wọlé àwọn bàbá rẹ̀. Orí mi sì wú. Ọmọ onígbò mádìmádé, ọmọ onígbò máwọ̀mọ́, ẹ̀jẹ̀ náà lọ sílọ̀ àwọn ọ̀gá mi, Ọlákúnlé ọmọ Fasugba o. Ọmọ ẹlẹ́ni àtẹ̀kọ́, ọmọ ẹlẹ́ni àwẹ̀lẹ̀, ọmọ ẹlẹ́ni àtẹ̀ká, ọ̀gá mi. Àrídùnnú ló jẹ́ Ọlákúnlé òun nílẹ̀ àríbá ló jẹ́. Àti rí ọdún, àwọn òní rí ọ̀sùn fún lágbára Ọlọ́run ọba. Àti bọ́ yayọ̀ ìyàwó lòun ní. Àwọn bá rẹ̀ yayọ̀ ọmọ alálùbáríkà. Ọlákúnlé wọn níyàwó ìbànújẹ́ fún ọ lágbára Ọlọ́run ọba. Ayọ̀ rẹ̀ ò ní dìbànújẹ́, ohun rẹ̀ ò ní lóhun lóhun. Òtí rókè ò ní jábọ́, òtí rókè ò ní
àrídùnnú ni ó Adékúnlé o. Ọlá méjèèjì ni Ọlákúnlé ni Adékúnlé ni. ó wá nílé àríbánújẹ́ o. Àwa tó kò wá jẹ bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ọba kárí ọ̀fẹ́ kárí ọ̀dùnnú a ò ní rí ọ̀bànújẹ́. Happy married life to the latest couple. We thank everyone. Gbogbo ilá kí kẹ́ẹ̀dẹ́lẹ́ bárí kẹ́ẹ̀dẹ́lẹ́ báyọ̀. Ẹ ò ní wá ìbànújẹ́. Ayọ̀ lẹ́wọ́ bá wà yọ ohun ayọ̀ kò ní fún ilé gbogbo wa. Thank you, thank you, thank you. We thank you, we appreciate you. I remember I said, Mosmola Ashabi, oh, we love to marry. We love you. Ẹ wá wo ọmọbìnrin kan rọ̀gbọ̀dọ̀ tó ń dẹ́bọ́rọ́, kò kúrú bẹ́ẹ̀ ni ò ga, kò tínrín bẹ́ẹ̀ ni ò sanra, kò dúdú bẹ́ẹ̀ ni ò pupa, ṣe lórí nigínnigín, orí nigínnigín, àfi bí áńgẹ́lì gẹ́lẹ́ ẹwà rẹ̀ pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Ojú tí ẹ gbé àjọhùn ò tí ẹ rẹwà rárá, ojú lásán ni labalábá ń yá. Àṣẹ labalábá aláwọ̀ kàlákìnní tẹ̀ ń wò ohun ò tí ẹ rẹwà kankan. Ẹ wá wo olólùfẹ́ mi arẹwà rèé, irun orí dúdú mini bí ewéko tí omi, ó sì tún tutù mini bí ewéko odò tútù. Kábíyèsí Elédùmarè ló dá ọ lọ́lá, Èdùmarè dá mi lọ́lá tán, ó tún wọ́n fi dá mi lọ́lá, ọlá mi wá kúnlé. Mo ṣoríire àbí ìṣoríire? Bó bá jẹ́ pé mo ṣoríire, inú mi dùn ayọ̀ mi kún wípé mo ṣe oríire, inú mi dùn ayọ̀ mi kún, mo fògo fún Jésù Kristi, mo fògo fún Elédùmarè mi mọ́, àtọ́gbọ́jorí ní jẹ́ alágbàwí ìyanu ní bàbá. Ẹ wá wo mọ̀rímọ̀rí tí mọ̀rí ọmọ tuntun ohun kò mìíràn wìjìwìjì. Ẹ wá bá ń kí ọba gbójúgbójú ọba gbójú agbójúgbójúdù ká gbó. Ẹ bá ń kí ọba naninani tí iná jàǹdùkú ṣìnà lé wọn. Ẹ bá ń kí ọba rẹ̀nìrẹ̀ní tí rẹ mẹ̀kúnnù lẹ́kún. Ẹ bá ń kólú kangun tí kangun má lágbára sọ alágbára dójó. Ẹ bá ń kí ọba àdẹrùbọ́bá, ọba tí ń ṣọ́ọ̀kì ọ̀tá, ó ṣọ́ọ̀kì ọ̀tá òjijì inú omi níṣẹ́ ní ṣọ́ọ̀kì ọ̀tá kò ṣeé gbámú. Sálámọ́ ni ẹ má mọ̀ fìrù ẹ̀ ṣeré ọká tó ni, ẹ má fìrù rẹ̀ ṣeré paramọ́lẹ̀ òjé pẹ̀gàn. Kábíyèsí Olúwọba, ọba tí ò jẹ́ ń kún kéke, tí mo fi dàgbà dòní, tí mo rọ́ lólùfẹ́ mi, tí gbogbo yín pátá tẹ́ fi ń bá mi yọ̀, tẹ́ fi ń bá mi yìn bàbá. Onílòní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀. Ẹ wá wo bólódùmarè ọba mi ti tóbi tó, ẹ wá wo bólódùmarè ọba mi ti lágbára tó. Ẹ̀mí àtọ́lá ń jọ sọ níjó òní iṣẹ́ ìgbàgbé ẹ̀ nítọ̀. Mo ní Ọlọ́run, mo fẹ́ ṣègbéyàwó ní on the 29th of July 2023 ni mò ń wí wípé Ọlọ́run ibi afẹ́ lò gbangba ni. Àwọn èèyàn mi tó fẹ́ wá, n ò fẹ́ kójú ó pa wọ́n dé kí wọ́n má tutù láṣọ. Ọlọ́run ní Kúnlé fọkànbalẹ̀, inú July láwa òun mọ̀. Àsìkò tí òjò máa ń rọ̀ ọ̀rọ̀ dá, olójò yẹn ò ní rọ̀ láíláí títí wọ́n fi parí tí mo fẹ́ ṣe. A ṣe nínú ìdùnnú, àgbàrá òjò tí ẹ yọ wá lẹ́nu. A ṣe àwa débi tó dáa tá a ti lè gba AC tó tutù. Òjò wọ́n rá ṣe wíníwíní, òjò ọ̀hún, òjò ìbùkún ní jẹ́ bẹ́ẹ̀. Òjò yẹn náà ń pè ní kejì wa, kẹdùn wa. Ẹ wá máa wò ó, òjò tó ń wẹ́ tó ń rọ̀ lọ́wọ́lọ́wọ́. Nígbà tá a bẹ jẹ bẹbẹ súùpù tán, pé ká dẹ́sẹ̀ síta, oòrùn ló kù tí ó yọ. Ṣé ẹ gbà mí gbọ́? Ẹ ń bá gbà mí gbọ́ lọ́hùn mi gbọ́ ni. Bójò bá sì wá pa yín, òjò ìbùkún ní rọ̀lẹ́ lórí ẹ̀ ní kú àlàáfíà lẹ́wà.
I could remember lọ́dún 19 tó ti pẹ́ ó ń lọ bí ọdún 15 ewì ni mo máa ké kiri nígbà yẹn Ọlásùnkànmí ṣé o lè rántí nínú Ilé Ifẹ̀ Òòdáyé ibẹ̀ láti pàdé níjọ́ náà lójú agbo tí mo ti máa kéwì káyé nígbà yẹn kédùmàrè ó tó wá sọ ọ́ dìde tó ń dún ní gbangba bí mo ti ń kéwì lọ́wọ́lọ́wọ́ wọ́n wò ó l'Amẹ́ríkà ní London wọ́n wò ó ní Jamaica wọ́n wò ó ní Brazil ní Faransé káàkiri orílẹ̀-èdè àgbáyé níbi tí èèyàn wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ mi pátá níkànnì Yorùbá Gidi TV ẹ mọ̀ ṣe o ewì tí mo ń ké lọ́dún bíi 15 sẹ́yìn tí mo fi pamọ́ síbì kan ni mo sáré wú jáde lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi bẹ́ẹ̀ tí ń bá mi yọ̀ yìí wọ́n bá yín ṣayẹyẹ a ó jọ máa ṣayẹyẹ ayẹyẹ yín ò sì ní di yẹ̀yẹ́ láíláí lórúkọ Jésù Kristi. Thank you very much. I remain my humble self, Kunle Fasugba. Ẹ ṣé gan-an. Ẹ máa gbórin sí ẹ dákun. Romantic song. Original romantic. Mr. Fasugba Thank you so much for gracing this our event, our wonderful day. Ẹ ṣé kó adúpẹ́ wa mọ́ lórí àdíjọ́ra wa lórí wo. Ẹ ṣé adúpẹ́ wa lọ́wọ́ ẹsẹ̀. Thanks for coming. Ẹ ṣé o. better. Oh yeah, praise the Lord. Praise the Lord. Oh yeah, get that Lord. Only one shilling, oh yeah, shilling. About shilling. Let it pop, let it pop. Oh yeah, shilling. Oh, you that like. No, what that? Praise the Lord.
ó ti ń lọ ilé àná ti pẹ́ o. Ó ti yẹ kó máa kọ láti jẹta pé bó ló ṣe jó so o gbọ́dọ̀ dalẹ̀ rú mo fọ́ lọ́rùn mi tó bá ti dé báyẹn kó o dalẹ̀ rú. Kó o jó kábíyèsí o. Ó wá nílẹ̀ tẹ́lẹ̀. Hello, how are you? God bless you. Kí ló dé? Ṣáàwá ọmọ tí a kọ́. Ṣáàwá mọ́ramọ́ ni. Ọmọ tí ó gbẹ̀kọ́. Ọlákúnlé. Òun náà ni. Òun gángan ló ń. Ìyàwó ní ẹjọ́ kó tó wọlé. Ó máa bá mi, àwọn tó ń tọ́jú Dámilọ́lá láti ìjọ tó ti wọlé. Òun máa farabalẹ̀ tọ́jú wọn ní o, ní òṣèré o. Owó tó ò fáwọn látàárọ̀, mo ṣáà fáwọn. Wọ́n ti wà ń bí ní Praise the Lord. Ó yá. Ẹni ẹjọ́ rẹ̀ ọkọ. Torí wọ́n máa ròyìn títí láì. Ẹ máa sọ fún ọ̀sẹ̀ Wọ́n nígbà tí Dámilọ́lá. Hallelujah náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Hallelujah. Ṣàdúrà fún wọn yìí gbàdúrà fún ẹ̀sùn lè sínú ayé ẹ̀ fọlọ́run àrùn lọ́wọ́ nípe pàjáwìrì o lẹ́yìn eléyìí ó wà pé láti wá bá kó wọn ni so shall it be lè gbàdúrà pé ọwọ́ Ọlọ́run tó sì wà ní ayé ẹ̀ kò ní dínkù mo ti mọ Ọlọ́run ní padà o ọ̀rẹ́ òun ní tàn ẹ́ lọ o lórúkọ Jésù Olúwa wa àmín ẹ ṣé. Ẹ ti wí ló máa rí.
a ní Ìjẹ̀ṣà orídì ìsáná ilé lọ́mọ ẹrú àwa tí inú náà roko àbí bẹ́ẹ̀ kọ́ a ní Ìjẹ̀ṣà ìṣèjágbé ọba jáwé kan ẹgbàá kan ọjáwé kejì ẹgbàájì ọjáwé kẹta ẹgbàáta ọjáwé kẹrin ẹgbàárin ọjáwé karùn ẹgbàárùn ó wá jáwé kẹfẹ ẹgbàáfẹ nígbà ọjáwé kejì ẹgbàáje ọjáwé kẹjọ ẹgbàájọ ọjáwé kẹsàn-án ẹgbàásàn ìkẹwàá tó ọjà ló mọ wá wálé Ọlákúnlé o Ọlákúnlé o Ọlákúnlé o ó ti ṣèyí náà yóò lálùbáríkà yóò lé Ọlákúnlé ò ní kábàámọ̀ kò ṣe lé ìyàwó òbí méjì yóò bá kan yóò bá wọn Ọlájídé tọwọ́ àpò òsì rẹ̀ bàpò tọwọ́ òsì rẹ̀ bàpò ọjọ́ kówó máa jáde oníkówó máa jáde oníkówó máa jẹ wọ́n ní pé kíkẹ́ ní gbé ẹyẹ lóko èmi ò kígbe lásán torí owó mo ṣe ń kígbe. Ìyàwó lé ẹ wá gba owó yín lórí ìjìyàwó àwọn náà pàtàkì iṣẹ́ ìsílẹ̀ o ṣó ti yàtọ̀ ṣe ti ya fọ́tò yẹn tán ó ti yà ó kù ó yẹ máa bọ̀ ó kù ó yà ó yà. àwọn olùyàrá. èmi náà gbọ́dọ̀ mọ́ á ní fi mí sáà tí lọ́jọ́ wọn yẹ̀ mí. ọ̀yà ikọ̀ yẹ̀ mí ní fọ́tò. Yàmí tùkàtùkà. à ń kọ yàmí tùkàtùkà ìjọ alága ọmọ mi nú o. kí ọba délé kí ọba yìí ṣe mọ wá bẹ́ẹ̀ mo fi ọgbẹ́ wá bẹ́ẹ̀ rè o. ayọ̀ mọ̀ mi ló mi ṣèyàwó. ọ̀yà mọ̀ wò síra ọ̀yà pápá ọ̀yà súnmọ́. Oh mama Yami tùkàtùkà. Yàmí tùkàtùkà mọ́ mi ló mi ṣe gbàgbé. Farabalẹ̀ farabalẹ̀. Ìyàwó ló kùtà mímú bàbá ẹ. Ìyá múra wọ́n lè jẹ̀sà. Ọmọ ìlọ mú ìyàwó wá. Mr. Fasugba ẹja yà yìí tùkàtùkà. Ẹ bá ní mú ìyàwó wá o.
ẹ̀yin máa mú kan bí. Dádì ẹ mú lọ́tọ̀ ẹ má ti ṣe o kẹ́ ẹ tó ṣí a máa gba nǹkan ẹ má mi bẹ fún ọkọ kẹ́ ẹ tó ṣe owó ẹjọ́ wọ̀ kò sówó sísẹ́ bí ti ẹ̀ ṣe tuntun ẹjọ́. ẹ náà rí pé mi ò owó ìyàwó ni owó ìyàwó ni mo fẹ́ kó kawó wa lẹ́nu kó ní ó yá ẹ bá mi ṣí ojú yẹn ẹ mú ọwọ́ méjèèjì. Sọ́hun ni ẹ bá wò ná sọ́hun ni. Sọ́hun ni. Ṣé ẹ dá mọ̀? Olúwa ṣe owó yẹn ṣe. Ní orúkọ ti bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ó wọlé ayọ̀. Sọ́wọ́ ètò pé ṣá. Ó wọlé ìgbémọ́ bèjì. Ó wọlé ìdùnnú. Lórúkọ Jésù inú àdùn kalẹ̀. Ètò ìṣẹ̀lẹ̀ ni ò ní kábàámọ̀. Ọwọ́ Ọlọ́run wà ní ayé ẹ̀. Ẹ̀jẹ̀ Jésù dàpọ̀ máa yé ẹ̀. Iná Jésù yí ọ ká. Jésù Olúwa wa. Yáǹde. Àríyìn tó dùn amú o. Àríyìn tó dùn amú o. Ìyàwó wa. Ìyàwó wa bí ọmọ Èkó. Àríyìn tó dùn amú. Àríyìn tó dùn amú o. Just that. No, that's not the way. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́ tiwa ní í ṣe, torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV, ìkànnì ìlóyìn ládùn jù, ó gbafẹ́ ó gbàyè, òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV, lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù, Daniel Salomon ló mú gbàyè, òun ni ẹ máa wò.